àáfàá ọ̀kanlọ́mọ ti fọ̀kọ̀ ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn àáfàá burúkú tó ń ba àwọn àáfàá dáadáa lójú jẹ́ tí wọ́n ń gba owó olówó mọ́ tiwọn gba mọ́tò onímọ́tò mọ́ tiwọn gbogbo àwọn nǹkan tán ní kí wọ́n fi fáwọn èèyàn lórí prógráàmù wọn ṣe ni wọ́n fi ń ṣararindin. Nínú fọ́nrán yìí náà ni àáfàá ọ̀kanlọ́mọ ti fọ̀rọ̀ ránṣẹ́ sí àáfàá Fúlàní tó sì ṣe àpọ́nlé tó dáa fún Sheikh Jamiu àmì ọlọ́run nípa wàhálà tó ń lọ ní NURTW àti bó ṣe kan Mushin náà ni àáfàá ọ̀kanlọ́mọ ti sọ pé nítorí MC Olúọmọ ò sí ńlé náà ni gbogbo èyí tó ń ṣẹlẹ̀ yìí. Ó jẹ́ kó yé gbogbo èèyàn pé MC Olúọmọ ṣì ní current chairman Èkó fún NURTW tí Sego sì jẹ́ incoming chairman. àáfàá ọ̀kanlọ́mọ sọ̀rọ̀ nípa àwọn àáfàá tó ń kówó olówó jẹ gbogbo àwọn nǹkan tí àwọn àáfàá yìí ń ṣe tó fi jẹ́ wípé arákùnrin kan tí wọ́n ń pè ní Nasiru gbogbo ọ̀rọ̀ tó kàn náà ni àáfàá ọ̀kanlọ́mọ sọ̀rọ̀ nípa ẹ̀. Gbogbo owó mẹ́kà owó àti mọ́tò tó tọ́ sáwọn èèyàn tí àáfàá yìí ń kó mọ́ra gbogbo ẹ̀ náà ni àáfàá ọ̀kanlọ́mọ tú àṣírí ẹ̀ nínú fọ́nrán yìí. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. tó bá ń pọ́n ilé wọ́n náà pọ́n rẹ̀ ilé pọ́n mi lédè lọ̀gá yẹ mi sí tó bá pọ́n ilé pọ́n rẹ̀ ilé kí ni gbogbo wèrè máa pèrè ní chairman ta ló fi ẹ jẹ chairman náà tí pè é ní chairman incoming ni ẹ àdéjẹ́dẹ sọ fún ẹ mo sọ fún ẹ pé scammer lọ́ba lọ́la double sure ọwọ́ MC Olúọmọ ló wà double sure MC Olúọmọ nìkan ló di lọ́wọ́ òun ló ní double sure òkè yẹn ṣe president MC òun ló ní lọ́wọ́ tó ló bá dẹ̀ tó pàdé àràdà kan tó pé òkè o kó ní kálukú dúró ìbànbáṣì ẹni tó wà ní president kó padà sí president MC Olúọmọ máa padà sí chairman ẹ̀ wọ́n ló máa padà sí treasurer ẹ̀ náà kí ló ń ṣe ẹ́ ọ̀gbẹ́ni má gbérẹ̀gùn ẹṣin ayan náà má gbérẹ̀gùn ẹṣin ayan so that kò sí chairman lẹ́kọ̀ọ́ nínú iṣẹ́ national lẹ́nìí MC Olúọmọ ní chairman tí wọ́n bá jẹ́ chairman ó ṣe lọ ọ́fíìsì chairman kó lọ fẹ̀ sínú ọ́fíìsì chairman tó pẹ̀lẹ́ chairman tọ́kì chairman yẹn go inside the office go and sit down there if you are the chairman when you are coming go and park to chairman garage if you are the chairman go and park to chairman garage ọ̀gbẹ́ni kò ń bẹ don't call yourself chairman bóyá jẹ́ nìyẹn ọmọ kò ń bẹ mo kàn sáré yá bẹ́ẹ̀ ni ibi tí mò ń lọ jìnnà ẹ wò ó ẹ jẹ́ máa lọ ibi tí mò ń lọ jàre ẹ má bínú ẹ̀yin tèmi mi gbọ́dọ̀ má ṣe bí ẹ kì í ṣe yẹn anybody dey ràn mí iṣẹ́ wà láìtàlàn sí ilá wọn fọlọ́n bọ́dà nǹkan tí mo ṣe everybody ò ràn mí MC Olúọmọ ò ràn mí anybody ò ràn mí but àwa náà ní nǹkan tó ń ṣẹlẹ̀ kódà gan ni wọ́n lè má dùn sí tí mo ṣe ṣùgbọ́n èmi ti ṣe náà mo ti dà sí gbòòrò kó lọ bẹ́ẹ̀ ẹ máa kó jẹ́ ń gbòòrò wàhálà tí yín nìyẹn ẹ máa run nǹkan tí mo sọ yìí kò tí ì pọ̀ jù nǹkan tí mo sọ yìí ó tí ì pọ̀ jù ẹ máa run gbòòrò wàhálà tí yín nìyẹn ẹ wò ó ẹlẹ́ẹ̀kejì ń bẹ ẹ jẹ́ ká kí Fọdílátù Sheikh Muhammadu Jamiu Sanusi àmì ọlọ́run ẹ jẹ́ ká kí wọn kú oríire ti mọ́ṣáláṣí èyí tí wọ́n ń ṣí ní èní on the 3rd of May títí di on the 5th of May ṣé tí kìíní kan ní mo kàn rí lára Sheikh Muhammadu Jamiu Sanusi àmì ọlọ́run òun ni wípé àkọ́kọ́ ń bẹ̀ ni wípé bí èèyàn bá wo Shehu Jamiu lọ́jọ́ orí o lè máa rí gẹ́gẹ́ bí ọmọ kékeré kó máa pè lọ́mọdé ṣùgbọ́n ọjọ́ orí ò ṣe fi jọ́ọ̀jì èèyàn àfáà kan ló sọ̀rọ̀ ó ní pé anta abogi o lè wò pé ọmọdé ni àmọ́ Ọlọ́run yọ̀ǹda nǹkan méjì fún Shehu Muhammadu Jamiu òun ni pé làwúlì kàrá mọ́tì wà lẹ́kọ̀ọ́ lágbára àwọn àṣírí ọ̀rọ̀ tí àáfàá ọ̀kanlọ́mọ ń tú yìí ó lágbára ó lè kìnkà kì í ṣe kékeré o bẹ́ẹ̀ ni. alalihuda misili ola wasọ́ọ̀fà alalihuda misili ola tí bá wo Shehu Jamiu èèyàn lè rìn ọ̀rẹ́ bí ọmọdé lóòótọ́ ṣùgbọ́n láwùlì karama
ọlọ́run ló gbé àpọ́nlé fún wàlìmọ́wò jìdàn nítorí pé kíkú lè máa ń jáda wọ́jẹ̀dàn torí pé onígbìyànjú lọ Shehu Jamiu wàsóòfà alàlèwòdà mẹ́sìlẹ̀wòlà ó wá jẹ́ ẹni tí ń pèpè sójú ọ̀nà ọlọ́run gẹ́gẹ́ bí àwọn ṣíwájú báwọn ṣíwájú náà ṣe ń pèpè sójú ọ̀nà ọlọ́run bẹ́ẹ̀ náà ni Sheikh Muhammad Jamiu Sanusi náà ṣe ń pèpè sójú ọ̀nà ọlọ́run bọ́n ṣe wá ń pèpè sójú ọ̀nà ọlọ́run yẹn irinṣẹ́ ìpèpè sójú ọ̀nà ọlọ́run yẹn ọlọ́run wá ń kólé wọn lọ́wọ́ torí pé bíyàn bá rí multi-million project tí Sheikh Muhammad Jamiu Sanusi tí wọ́n ń ṣí lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn á mọ̀ wípé wàá máa béèrè lọ́wọ́ rẹ pé ibo lọ́lọ́run ibo ni ọjọ́ orí ti rí ohun tó tó yìí ṣùgbọ́n àǹfààní látẹ̀sí àlànà àlà àkìdárìyà bùnà àhì látẹ̀sí àlànà má béèrè lọ́wọ́ ẹ̀ pé bó ló ti rí o má béèrè lọ́wọ́ kádàrá pé bó ló ti rí ìsìálùlẹ̀ bí ó lọ béèrè lọ́wọ́ ẹni tó ṣe ni ẹni tó ṣe Allah ẹni tó ṣe ẹni wà lọ béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ló ṣe ṣe ó túmọ̀ sí wípé bọ́lọ́hún bá wá ṣe bọ́lọ́hún ṣe fún Shehu Jamiu yìí tọ́lọ́hún wá ní kí wọ́n máa ṣe multi-million project mosque lénìí ó yẹ ká bá wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé èyí tọ́lọ́hún ṣe fún yín Shehu Jamiu yìí ẹ ti fi kékeré kójọ kọ́lọ́hún jẹ́ kẹfà àgbàlagbà ló torí pé ọlọ́run ló mọ bó ṣe máa ń tó nǹkan ẹ̀ ṣùgbọ́n abáyín bẹ ọlọ́run Shehu Jamiu ikú tó yáwọ́ ọlọ́run máa fi pa yín ọlọ́run bá wa fún yín lẹ́mìí gígùn àtàlàáfíà ara kẹfí ló gbogbo tọ́lọ́run ṣe fún yín ní kékeré yìí torí pé ìtẹ́yìn tọ́lọ́run ṣe fún yín yìí pọ̀ Shehu Jamiu èyí tọ́lọ́run ṣe fún yín yìí ó pọ̀ wàláì tàláì súnmọ́bìláì ó pọ̀ bíyàn bá rí nǹkan tó bá da lára ọmọ làkejì ẹ má dìtẹ̀ ìwọ náà tààrà ẹ béèrè lọ́dọ̀ ọlọ́run ni anabi ló sọ bẹ́ẹ̀ anabi sọ pé sẹ́lẹ̀ lè xayiri inda lè xayiri jùmọ̀látò lè xayiri inda Allah anabi ní sẹ́lẹ̀ lè xayiri inda lè xayiri anabi ní tí ẹ bá rí oore lára ọmọ làkejì yín ẹ má bínú ẹ má fẹ́ nu bàjẹ́ pé kí ni kí lọ́lọ́run ṣe fún un yàtọ̀ táwọn tó ń fi agídí pé ń tún wọn ní ní tiwọn sẹ́lẹ̀ lẹ́xáìrì ìndà lẹ́xáìrì ẹ bá rí pé ọlọ́run ṣe dáadáa fún yàn ẹ̀yin náà bí ẹ tààrà ẹ̀ béèrè lọ́wọ́ ọlọ́run jùmọ̀látò lẹ́xáìrì ìndà Allah. ẹ̀rí pọ̀ lágbára àwọn àṣírí ọ̀rọ̀ tí afa ọ̀kan lọ́mọ ń tú yìí ó lágbára ó lè kínka kì í ṣe kékeré o bẹ́ẹ̀ ni. gbogbo àwa náà tá à ń béèrè orí ọlọ́mọṣẹ́lá ẹ̀ ṣe fáwa náà ọlọ́mọṣẹ́lá ẹ̀ fáwa náà láṣeyọrí ìtawà náà ṣe fọ́lọ́run ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ìtawà náà tún béèrè ọlọ́run máṣáláì ṣe fún wa abẹ̀wò ọlọ́run wọlá pé ìwọ ló ṣe ọ̀rọ̀ Sheikh Jamiu ayatollah àmì ọlọ́run ìwọ ló ní kó jáde lára àáfàá náà ìzájá atuhumun ayatun bọ́lọ́run bá wá ṣe bọ́lọ́run ṣe fọ́lọ́run fún Sheikh Jamiu yìí tí ẹ bá wá rí pọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún ẹrú kan kọlu ẹ̀rẹ́ lòmíì tí ò ní làákàyè inú àwọn èèyàn pé láàánú mìíràn wọn á ní irọ́ o ó ń dọ́gbọ́n sí ní láàánú mìíràn irọ́ o ó ń lo jìbìtì ní láàánú mìíràn mélòó lọ́jọ́ orí ẹ̀ láàánú mìíràn àwọn onígbà ó ń ṣeré ẹni tí ò bá gba kádàrà wa gba kodo àtànú tí àmì Rasulullah kódà wọ́n ṣe bẹ́ẹ̀ fún ànábì ọlọ́run náà àwọn kan náà ń gbà tánàbì dé wọ́n ní àbáṣàrú yàdún nàná wọ́n ní àbáṣàrú yàdún nàná ìyẹn bíi tiwa ló máa fi wá mọ́nà wà káfàrà wọ́n bá ṣẹ́rí padà wàstẹ̀gì náà láwù ọlọ́run ní gbogbo ẹni tí ò bá ti gbaṣẹ́ ọlọ́run lára ẹrú wa wàstẹ̀gì náà láwù gbogbo ìjẹ́ ọ̀nà ìjẹ́ ẹ̀mú ẹ̀ máa jẹ́ kó nira fún. ó túmọ̀ sí wípé Allahu a'lamu aisu yẹ́jì alàrìzá látàwù. Allahu ọlọ́run ní pé èmi ọlọ́run o àlámù mo nímọ̀ àìzù yẹjì alárìzà látàwọ̀ ibi tí n bá fẹ́ darí ìkẹ́mi sí ẹni tí n bá fẹ́ ránṣẹ́ mi ni mo mọ̀ ohun ọlọ́run ló gbélé sí Jamiu lọ́wọ́ ẹ̀yin náà ẹ gbà fún
ẹ gbà fún ẹ gbà fún ẹ gbà fún Shehu Jamiu ọmọ Sanusi kẹ́ lè rówó lò kẹ́ lè rówó ná. Mo gbà fún wàláì mo gbà fún mo gbà fún mo gbà fún mo gbà fún Shehu Jamiu ọmọ Sanusi kémi náà rówó lò kémi náà rówó ná wàlá haúlà wàlá kùwọ́tà ilà bìláyì alàhàlìyìlà àsìm. Látara Shehu Jamiu náà mú kí gbogbo àwọn tọ́lọ́hun ṣe bẹ́ẹ̀ náà fún Shehu Mukhtar bọ́lọ́hun ṣe ṣe tiwọn náà ní ọlọ́mọdé ó bàjẹ́. Shehu ọ̀tẹ́ tiwọn náà ọlọ́hun ṣe lọ́wọ́ kọ́nà fún wọn láṣeyọrí. Bẹ́ẹ̀ gbogbo àwọn àfà ọ̀dọ́ Islam tí wọ́n dìde lẹ́nìí tí wọ́n jẹ́ fáàrí Islam tó já sí pé kí wọ́n wá sórí mídíà kọ́lọ́hún àwọn èèyàn sí wọn wọ́n dẹ̀ fi ń ṣe ohun tí ọlọ́hun fẹ́ gbogbo yín ọlọ́ba àsán yín lẹ́sàn-án rẹ̀ yàtọ̀ sáwọn tó wá ń parọ́ gbowó lórí social media. Yá pé bọ́ ṣe ń parọ́ gbowó lórí social media ààrẹ jẹ́ àròmìnira ààrí mọ́ṣáláṣí ìbẹ́ nìkan náà ń béèrè lọ́wọ́ ẹ látọdún mẹ́rin ìbẹ́ nìkan náà ń béèrè lọ́wọ́ ẹ látọdún mẹ́rin wípé show us the mosque. Látọdún mẹ́rin kọ́ máa béèrè lọ́wọ́ ẹnìkan pé show us the mosque show us the mosque kó má rí mọ́ṣáláṣí fi hàn wá kó má wá post pé ìwọ ra mọ́tò kó má wá parọ́ pé ọmọ ẹ kan ṣe ra mọ́tò jẹ́ pé owó olówó ìwọ mọ̀jú kó má fi flash mọ́tò lọ kó má lè ṣe fún Ọlọ́run ó ń tán rẹ̀ ni òun bá lùkìyàmọ́ arí ẹ̀jẹ̀ ni wàláì tàláì òun bá yí àtàlùkìyàmọ́ ẹ̀jẹ̀ ni pé kí ló máa kángun mọ́tò kò sí nǹkan tó máa kángun mọ́tò àkísà ní mọ́tò àkìtàn ló máa gbẹ̀yìn mọ́tò wàláì àkísà ní mọ́tò àkìtàn ló máa gbẹ̀yìn latest mọ́tò tí àwọn Àyìnlá Ọmọwúrà lò lánàá kò sẹ́ tó fẹ́ gùn lé ni latest motor tí Abíọ́lá gùn níjọ́ kìíní àná limousine tó gùn tó gbé wá sí Abíọ́lá wè níjọ́ tó ń ṣe Abíọ́lá wè. ẹ̀rí kó lágbára àwọn àṣírí ọ̀rọ̀ tí àfa Ọ̀kanlọ́mọ ń tú yìí ó lágbára ó lè kìnkà kì í ṣe kékeré o bẹ́ẹ̀ ni. ó túmọ̀ sí pé ìwọ náà tó ń parọ́ fún ayé tó ń tún ayé tó ń fi tó ń flash mọ́tò lénìí tí ò flash iṣẹ́ Ọlọ́run tán ní kò ṣe pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run mọ́tò ẹ̀ máa padà dì tán mọ́tò ẹ̀ máa padà tí ohun tí ò ní value mọ́ mọ́kíláṣí tí ò tán yẹn náà máa padà fi bú àwọn ọmọ ẹ̀ lọ́la ìwọ bàbá ẹ̀ ó lè ní orí jìbìtì ni oníjú jìbìtì ni bàbá ẹ̀ wọ́n dáwó fún oníkókó mọ́kíláṣí bàbá ẹ̀ ò dáwó kọ̀ọ̀kan mọ́kíláṣí oníjìbìtì ni bàbá ẹ̀ ó gbowó lọ́wọ́ àwọn èèyàn ó níyàn kan jẹ ẹ̀bùn ó lọ arrange ẹlòmíì oníjìbìtì ni bàbá ẹ̀ so that eléyìí kó máa jẹ́ wáàsí fún gbogbo ìwọ tó ń wá sórí social media wá gba owó ipò fẹ́ fi ṣètò Ọlọ́run wá lọ ń divert ẹ̀ sí nǹkan mi Ọlọ́run ó bí ẹ o Ọlọ́run ó bí ẹ torí pé àwọn tó ń fún yín lówó yẹn wọn ọ̀gọ̀ ẹ ti wo àwọn tó ń fún yín lówó gẹ́gẹ́ bí pé wọ́n gọ̀ wàláì wọn ọ̀gọ̀ àwọn ń tara yín sin lọ́hùn ni ẹ̀yin lẹ́ padà máa rojọ́ wájú Ọlọ́run torí pé àwọn ń ṣe fún Ọlọ́run ni ló dá sí pé gbogbo àwọn tó dáwó lórí ọ̀rọ̀ náà sírò tá à ń bá bọ̀ jẹ́ pé gbogbo wọn náà ti padà wá rí pé owó táwọn dá yìí ọ̀gbẹ́ni yóò fún ẹni tó jẹ owó lóòótọ́ wọ́n wá dákẹ́ báyìí wọ́n wá ń wò báyìí nígbà tá a bí wọn pé kí ló tẹ́ fi ń wò wọ́n ní kí la fẹ́ ṣe àwa ti fún Ọlọ́run lówó Ọlọ́run làwa fún lówó ṣùgbọ́n ẹni tá a fi rán ni ò fi jíṣẹ́ àìfi jíṣẹ́ ìyún àtọ́lọ́run lẹ́lẹ́jọ́ wàláhì ìhun táwọn tó fún lówó sọ nìyẹn wọ́n ní ṣùgbọ́n lórí eléyìí tó ṣe yìí o ìmíì ni ò ní rí gbà lọ́wọ́ wa mọ́ ẹ wo aburú ẹ wo bóyá fẹ́ fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ bóyá fẹ́ fọwọ́ ara ẹ̀ bà prógàmù ara ẹ̀ jẹ́ abẹ́ni tó gba mọ́kà lọ́wọ́ ẹ̀ ní láàsìá tó gba mọ́kà lọ́wọ́ ẹ̀ ní láàsìá tó gbowó mọ́kà lọ́wọ́ ẹ̀ 3 million naira tí ò dẹ̀ rán ẹnikẹ́ni ní mọ́kà ṣùgbọ́n pé torí àìrán ẹni yẹn ní mọ́kà kò jẹ́ kó pe ẹni yẹn lọ́dún yìí náà lórí prógráàmù ẹ̀ àìpẹ́ ẹni yẹn náà ń sin ẹni yẹn náà ń wú ẹ̀ báyìí ó ní ìtòhun fún ẹ lòun ti fún ẹ mí lòun nígbà mọ́ ṣó mọ́ àwọn èèyàn tó ti ní àdéhùn bẹ́ẹ̀ àbí kájú ẹ̀ tó gba mọ́tò lọ́wọ́ ẹ̀ tó fún ẹ ní mọ́tò pé kó fún àwọn èèyàn tí ò fún ṣé tó bá dijọ́ míì sí kájú àti gbé mọ́tò lé ẹ lọ́wọ́ àbí mi náà tí mo kó owó fún ẹ lórí prógráàmù ẹ pípé èèyàn kan lọ sí Canada gbà mo fi kún wo tíkẹ́ẹ̀tì ẹ̀ tó tún lọ ń tọrọ bárà lórí social media ṣé tó bá dijọ́ mi mà tó wá dá sírú ẹ̀
díẹ̀díẹ̀ ẹ̀pà ń parẹ́ ó ní òun pajá. Kí mo sọ fún ẹ ọ̀gbẹ́ni, ẹ̀pà ń parẹ́ ó ní òun pajá, ara ẹ̀ ló ń pa. Wàláì tàláì, èní kọ́ ọ̀la ló ń bàjẹ́. O lérò pé lè ní ìsìn gbogbo bó ṣe ń ṣe o rè bí ó ń dùn ó ń dán fún ẹ. Èní kọ́ ló ń bàjẹ́, ọ̀la ló ń bàjẹ́. Tó bá lérò pé Gànámù ò ní tán, bọ́lọ́ bó wá ṣe mọ̀ pé Gànámù ò ní tán, wọn kan tó máa larí mọ́. Tó bá yá táwọn èèyàn bá ti káàsì yí ká ẹ pẹ̀lú bó ṣe ń lọ yìí sìn, tó bá yá wa padà bára ẹni kólóbó ni. Ṣé o mọ̀ wípé ẹnìkan ò náyé, ìgbàlèyàn ń lò? Àáfàá kan làáfàá oníwàásí tí gbogbo ayé ń fowó pè lánàá. Yá sí pé tán bá máa fowó pè á ní tí ẹ bá sí ní 500,000 ẹ má wàá pé òun. Ọjọ́ tó lọ́wọ́ ń gbé ìgbàlè lọ́wọ́ 500,000 ó kéré jù ló ń gbà lọ́wọ́ àwọn èèyàn. Tó bá tún wá débẹ̀ á ní ẹ má rìkọ́ọ̀dù òun pẹ̀lú kámẹ́rà yín o, kámẹ́rà tiẹ̀ ló máa fi rìkọ́ọ̀dù. Bíyàn bá máa bá àfáà yìí ya fọ́tò á ní má bá mi ya fọ́tò lọ́fẹ̀ẹ́ òun àti gbowó lọ́wọ́ ẹ̀ tó lọ́lọ́run gbégbà fún ní àná ni. Àfáà tá à ń wí tán bá pè pé wọ́n ní kó wá ṣe prógráàmù nínú rédíò á ní òun ò ráyè, á ní ẹni tí ò tí ì wọ̀n ló ń ṣe rédíò prógráàmù. Lé ní ìyá àfáà yìí má lọ ń bẹ̀bẹ̀ lórí prógráàmù nínú rédíò mà ní. Àfáà yẹn má lọ ń bẹ̀bẹ̀ nínú rédíò sí i ni, kò máa tí ì kú. Kò máa tí ì kú, kí ló tán fi gbàgbé ẹ̀ lébi ẹ̀rí pọ̀ lágbára. Àwọn àṣírí ọ̀rọ̀ tí àáfàá Ọ̀kanlọ́mọ ń tú yìí ó lágbára, ó lékenkà, kì í ṣe kékeré o. Ìgbà ni o. Bẹ́ẹ̀ni. Ìgbà ni o, ẹnìkan ò náyé o, ìgbà lóníkálùkù ń lò o. Kò sí ever champion, correct champion ló wà o. Tó bá ń dùn fún ẹ lénìí, fún ara ẹ ló fẹ́ bọ̀ láì jẹ́ o. Tó bá wọn Ọlọ́run àlèmọ̀dá bíwù lọ́lọ́run. Àwọn kan ló ń ṣe irú prógámù tí wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn. Àwọn kan ló ń ṣe é, wọ́n kú ni, wọ́n rùn ni, wọ́n sọnù ni, ẹnìkan ò mọ ibi tí wọ́n wà lénìí, ṣùgbọ́n ayé ń sọ dáadáa nípa wọn. Gbogbo ayé ló ń sọ dáadáa nípa wọn pé nígbà ayé lágbájá, ṣé o mọ̀ pé àìṣe ara ayé, àìṣe dáadáa ara ayé náà fi ń rántí ara ọ̀run. Tí wọ́n bá ṣe dáadáa ni báwọn náà ṣe máa rántí Gàwátì. Àìṣe dáadáa tí wọ́n náà fi ń rántí Gàwátì. Pé láyé Gàwátì nǹkan ò rí báyìí, nǹkan ò rí báyìí. Tó bá wá wọn Ọlọ́run ó lè máa pa ẹ̀kọ́ tó gbẹ́lòmíì dìde. Ṣé bá àfáà kan ló ti dìde yẹn, Young Shehu, ṣe bóun ló kọ́ ilé ìyá àbẹ́ta tí o tún sáré lọ ajá àkíṣẹ́ ìyá àbẹ́ta mọ́ lọ́wọ́. Ṣé o mọ tó ṣẹlẹ̀ láàrin ìwà àti àfáà Young Sheikh lórí ilé tí àfáà Young Sheikh kọ́ fún ìyá àbẹ́ta? Ṣé o mọ tó ṣẹlẹ̀ nígbà tó lọ ajá àkíṣẹ́ yẹn mọ́ lọ́wọ́? Ṣé wọ́n ti kó padà gbowó lọ́wọ́ àfáà yẹn tí wọ́n sọ pé wo kì í ṣe nǹkan lọ́fẹ̀ẹ́ lórí social media? Ṣé wọ́n ti kó padà gbowó lọ́wọ́ àfáà yẹn? Ṣé o rántí tí àfáà kìíní náà ṣe? Àfáà àpọ́nlé ànábì, ọkùnrin bricklayer tápọ́nlé ànábì mú jáde tó bá gba owó. Ṣé wọ́n ní kó sáré lọ bá ẹni yẹn náà lé? Ó ní nǹkan tó sọ fẹ́ ẹni yẹn náà wípé ìwọ máa bá gbowó lórí social media tí ìwọ ní pàṣẹ tí wọ́n fẹ́ gbà ń bẹ̀ kó tó pé àfáà àpọ́nlé ànábì padà gbaṣẹ́ yẹn padà lọ́wọ́ ẹ̀. Wáyé tó gbogbo nǹkan tí o kì í ṣe nítorí t'Ọlọ́run? Wáyé tó kì í ṣe gbogbo nǹkan tí ẹ nítorí t'Ọlọ́run? Ó gbàgbé wípé kò sí bí èèyàn ṣe lè fi èrú kú ọ̀rọ̀ jọ tó, t'Ọlọ́run bá yọ fíìsì àlùbáríkà kó ń bẹ̀ kò ní tẹ́gbẹ́ jọ nítorí t'Ọlọ́run. Mo kí bàbá wa Sheikh Muhammad Taofeek Akeugba Gold, you are welcome sir. Mo wá fẹ́ béèrè lọ́wọ́ ọ̀rẹ́ wa jọ nítorí t'Ọlọ́run, bó ṣe ń fi èrú gbà tó, bó ṣe ń fi irọ́ gbà tó, bó ṣe ń tan ayé tó, ọ̀rẹ́ wa jọ nítorí t'Ọlọ́run, ṣó dáa fún ẹ tó àwọn àfáà tí wọ́n lo èrú ni? Ṣó dáa fún ẹ tó àwọn àfáà tí wọ́n lo èrú? Àbáwá tí a béèrè lórí social media yìí sìn, ṣé wọ́n bí ẹ̀dá kó yangàn níwájú irú wa pé Ọlọ́run ṣe nǹkan kan fún ẹ? Wọ́n bí ẹ̀dá kó yangàn níwájú irú wa yìí. Síran wàhálà níyà, wọ́n bí ẹ̀dá kó yangàn níwájú irú wa yìí. Ó túmọ̀ sí wípé ọ̀tọ̀ lówó, ọ̀tọ̀ làlùbáríkà. Owó ló ń wà, Ọlọ́run fàlùbáríkà sínú iṣẹ́ ẹ̀. Wàláhì Ọlọ́run fàlùbáríkà sínú iṣẹ́ ẹ̀. Tó tọ́lọ́ bá fàlùbáríkà sínú iṣẹ́ ẹ̀ kò yẹ kó ti máa gbélé onílé at this age.
Drop your comment. Remember to like, share, and follow us. Thanks for watching.